Gbọ́ Olódùmarè ṣàròpọ̀ ire sínú ẹbí gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi ṣàròpọ̀ ire sínú ayé wa ṣàròpọ̀ ire sínú ayé ọmọ wa ṣàròpọ̀ ire sínú ẹbí wa ọdún tí à ń wọ̀ lọ tí mò ń wò níwájú rẹ yìí lágbára lọ́wọ́ Olódùmarè ìwọ àtọmọ àtaya àtọkọ lẹ́ẹ̀jọ wọnú ọdún náà tire tayọ̀ tìdùnnú tìfọ̀kànbalẹ̀ ẹ ní tẹjú ilẹ̀ mọ́lẹ̀ wọn ní fòkú ọmọ pàrokò sí ọ bó ti wù kó jìnnà sí ọ tó ire là á fi pàrokò sí ọ nínú ọdún yìí ọ̀rọ̀ kan ló ń gbé mi lọ́kàn tí mo ní fi pé kí n padà wá kí n wá bá wa sọ̀rọ̀ jìbìtì táwa ọmọ Yorùbá kóra wa sí gbogbo ìlú tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ kì í titara ni ká mọ̀mọ́ sọ èmi a sì máa sọ wípé ẹ̀ ń bá ti dákẹ́ tí àá bá dákẹ́ ẹ jẹ́ kí n ránṣẹ́ sí ọba ìlú yìí kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sì ọba ó jókòó pẹ́ o mi ò ní rí orí adé fín láéláé ta ni mí mélòó lára mi ṣùgbọ́n ọ̀rọ̀ kì í tóbi ká fọ̀bẹ́bù òótọ́ ní sì ń gbórílẹ̀-èdè lékè ìlú tẹ́ ẹ bá ti rí ìtàn bá ti jìnnà sóòótọ́ irú ìlú bẹ́ẹ̀ ó máa ń rẹ̀yìn ni kábíyèsí ọba igbákejì òòṣà ẹ̀yin ni bàbá ìlú o àwọn kan ti ṣe ṣáájú yín kò bàjẹ́ láyé Olúgbọ́n kò bàjẹ́ nígbà tàrẹ̀ṣà ẹ má jẹ́ torí yín bàjẹ́ o ó ti ṣẹlẹ̀ látàìmọye ìgbà àwọn ọmọ yín tá a wà lẹ́yìn odi bá a bá ti gbìyànjú pé a fẹ́ gbé ìgbésẹ̀ kan láti gbé nǹkan kan wá sí ìlú bí ìgbà téèyàn kò gírí gbígbẹ wájú ní máa ń padà dà èsì o ṣé bá ti máa bá lọ rèé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sọ wípé kábíyèsí tilẹ̀ ibo kábíyèsí tìlú ibo ara mi ni só ti ń rùn ẹ mọ̀ mí kó tó dòní aya kókó ìnàkí ọ̀dúndú ọmọ asọ̀dé dẹ̀rọ̀ bọ́rọ̀ bá ti débi tọ̀rọ̀ ara ẹni èèyàn gbọ́dọ̀ fi pamọ́ ọwọ́ tó bá ti dún ní èèyàn kì í fi bá sọ àrùn lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá nísì ti ń ṣẹlẹ̀ àrùn ni ọ̀lẹ nísì máa ń dàrùn ẹ wá gbọ́ o ẹ̀yin ọba alẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bá ń ṣẹlẹ̀ nílùú yín bẹ́ẹ̀ bá dìde báyìí ọba tó jẹ́ tí ìgbẹ́dìgboro orúkọ rẹ̀ kì í parẹ́ ọba tó jẹ́ nídàkejì ẹ̀wẹ̀ tí ìgboro tó di nǹkan mẹ́ẹ̀ orúkọ irú ọba náà ò ní parẹ́ mo rántí ọba kan gbà náà lọ́hùn à ń porúkọ ọba náà ní Adésànóyè kọ́lọ́hún fọ̀run kẹ́ bàbá ti wàjà ó ti rè wàlẹ̀ àṣà ṣùgbọ́n ọba tó jẹ tẹ̀lé ẹ já béèrè ìbéèrè lọ́wọ́ ọba yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ọmọ ìlú yìí tí wọ́n fẹ́ padà wálé tí wọ́n fẹ́ wá ṣe nǹkan rí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ wọ́n ní bọ́mọdé bá kọyán àná àgbà sì fi tàn balẹ̀ ṣe bójú ṣe rí rèé tà ń jọbì lọ́bẹ̀ ẹ̀dẹ́ àbẹ̀yìn o ẹ̀yin àgbààgbà ẹlẹ́wọ̀ ẹ̀tù ọ̀rọ̀ ìdọ́wọ́ yín n ò rórí adéfín n ò tó rórí adéfín o ṣùgbọ́n ní 21st centuries ìletò kí ìletò àti ìlíkù ìlú ìdílé kí ìdílé èyí tí wọn kì í bá gbọmọ láàyè kí wọn ó béèrè ìbéèrè ibi tí máa ń yọrí sí rèé o this is the 21st centuries we need to ask question ẹ má pa àwọn ọmọ yín lẹ́nu mọ́ ẹ ṣe kó ba lè dáa ẹ gbọ́
ojú mi sọnù mo rí múhe ohun tó ṣẹlẹ̀ tí mo fi bẹ́ jáde gìjà rẹ̀ bí ìgbà tó òun yọ lówùúrọ̀ kùtù tí ò sẹ́ni tó lè faṣọ bò ó ayé kan kì í po mọ́ gogo lẹ́nu báwa bá wá rẹ́ni tó sọ wípé èyí tí mo fẹ́ ṣe lónìí ó ń bí òun nínú ẹ sọ fún un wípé yóò dáná láyé ló lọ lè gbọbẹ̀ lọ́run nítorí pé kíni ìran tí ń bọ̀ wájú òun ni mò ń sọ̀rọ̀ nítorí wọn kì í ṣe torí ẹnikẹ́ni n ò sì dojúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n ohun tí mò ń dojúkọ ni pé ìwà àti ìṣe ọwọ́ wa ẹ jẹ́ ká yí ìpadà ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. ewúrẹ́ ìṣọ́lẹ̀ àwọn Haúsá wọ́n ti sọ ìtọ́ máa ta ewúrẹ́ wọn tàbí àgbo wọn tàbí màlúù wọn ti sọ wọ́n máa wo ẹni the same thing náà àwọn Ìgbò tó ń ta páàtì tó bá lọ àti tó bá ṣọ́ra ọmọ kan akẹ́kọ̀ọ́ jáde sí ẹ kò ní ṣọ́ọ̀bù kò ní kankan olómọdé yọ ọjà fún ẹ ọdún tó dẹ̀ ní ṣọ́ọ̀bù àwọn òwúrọ̀. Bàbá ẹ jáwọ́ wo bí kìíní ti ń lọ yìí torí ààrẹ lómi gan bẹ́ẹ̀ ló máa fẹ́ ṣe ìnáwó lóńdó táwa yìí gbogbo tí ó lọ pátákó ní dúró lóńdó ẹja lọ rẹ náà ń bì ẹja lọ ra rẹ sí ń bì ẹja lọ ra gbogbo ẹ̀ bì ẹ jẹ́ ká wo àwọn nǹkan ewu tírú àwọn nǹkan báyìí tó máa ní nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ìlú táwa yìí. òun náà ló máa ń fa problem nílùú yìí rẹ pé àmọ́wọ́ tùdù àmọ́kàtà lè ṣe sí ó ti iyẹ̀pẹ̀ tá a fi ń kọ́lé Ondo náà wọ́n jù Ondo wọ́n ju Àkúrẹ́ lọ tóbi tó burú dé tẹ́lẹ̀ nǹkan bá fẹ́ wá bóyá ó ń ṣe nǹkan ní ibi ilẹ̀ Olújì Òkègbó ó fẹ́ wá tà ń bí ṣùgbọ́n pé wọn à ní gbà kó wá tà wọn à ní gbà àwọn ọlọ́jà tó ní ẹgbẹ́ wọn á lọ dá dúró pé kò lè tà ń bí àwọn for example tá bá ṣomi lókègbó tàbí ilẹ̀ Olújì tàbí Iléṣà tí wọ́n fẹ́ gbé wá bí bóyá àwọn ti bí wọ́n ti sọ pé omi wa o páàkì kan 200 ni àwọn tó lè ń gbómi wọn bọ̀ tá fẹ́ wá tà wọ́n fẹ́ tà nínú mọ́tò wọn wọ́n lè àti tà ní 150 bá wọn ti wá bí ò ní gbà. Ìjẹ́ ìdáwà sọ pé ìtí tẹ́gbẹ́ gan ń ṣe nínú ọ̀rọ̀ yìí gan pé kì í ṣe kékeré. ọmọ níṣẹ́ àná ń gbéra wọn búra. o gbọ́dọ̀ tó bá ní kẹ́lẹ́ ata bó jẹ́ márùn-ún náà pé tọ́lẹ̀ ní márùn-ún ní 50 naira o gbọ́dọ̀ fi ṣe mẹ́fà. táwọn bá ti gbàgbé ní ọdún tó kọjá gómìnà wa nípínlẹ̀ Ondo arákùnrin Olúwarótìmí Akérédolú lórí nǹkan tẹ́ ń sọ yìí òun náà fi ìmọ̀lára hàn sí nígbà náà ló fi sọ pé gbogbo nǹkan tó bá tiẹ̀ ń jẹ́ ẹgbẹ́ ilé tó tiẹ̀ ní ike pẹ̀lú ìtajà tó tiẹ̀ náà wọ́n tiẹ̀ kọ́ fẹ́ gbọ́ ọmọ ní Ondo nígbà náà pé ó ṣe wá jẹ́ pé ẹgbẹ́ ló fẹ́ máa tó kó ìnira báwọn èèyàn pé ẹgbẹ́ yẹ kó máa ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ni kì í ṣe kó máa mú ìnira bá àwọn èèyàn nígbà bá gbàpò rẹ̀ sílẹ̀ tí ẹgbẹ́ sọ pé iye báyìí ló gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ nínú òfin gẹ́gẹ́ bí àwọn agbẹjọ́rò tá a ti gbé wá sí orí ètò wọ́n ní kì í ṣe túláàsì ní ẹgbẹ́ ìwọ ṣàrọ̀ pé ọ̀hún san táàsì rẹ fún ìjọba. alóde òkèdè ìfàdúsọ kan fún ẹ tó bá ń kọ́lé ìlú yìí tó mọ̀ pé tó bá kò ṣiṣẹ́ ẹ̀ wá láti bò mí tó bá ṣọ́ra àwọn ẹlẹ́gbẹ́ kápẹ́ńtà wọn á bá ẹ̀ tó bá fẹ́ rúfù lé pé wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ owó ẹgbẹ́ àwọn bíkìlà àwọn náà wá àwọn àgbògbò ẹgbẹ́ àwọn oníyọyọ so gbogbo nǹkan adìkan tí ó kàn wọ́n tó máa yọjú sí. mo tiẹ̀ ti gbọ́ tẹnìkan tó tiẹ̀ náà fẹ́ gbẹ́ bọ́ọ̀ kàngádẹ̀rọ ó náà wò pé gbogbo àdúgbò yẹn pé wọ́n lómi ó náà wọ́n tó fẹ́ gbẹ́ kàngádẹ̀rọ ó ní làwọn ẹgbẹ́ kan tó wá bá wọn pé káwọn tó lè gbẹ́ o àfi káwọn kọ́kọ́ san owó kan pé torí ó náwọn ẹgbẹ́ kan tí àwọn ti jọ parapọ̀. gbogbo ẹ̀ ní sẹ́ wo àwọn ọlọ́kadà wo àwọn kan wà táwọn yọkù wọn àlọ́kadà o àwọn àrí wọn lọ ń dá wọn dúró lẹ́gbẹ́ máa ń gbowó lọ́wọ́ wọn tó bá kọjá àdúgbò ẹ̀ báyìí á ti bẹ́ sórí títì á gbowó lọ́wọ́ wọn
ìsìlẹ̀mù fún àwọn onímọ́tò bá dé gáràjì náà ẹni tí ò ní mọ́tò ló ń yọkù ẹni tó ní mọ́tò òwò àwọn máa yí òun ló máa tún mọ́tò ṣe olówó ẹni tí ò ní mọ́tò tó rí kankan òun á máa gbádùn. ẹ wá ní ọ̀rọ̀ wa kí n tóbi káfọ̀ bẹ̀ bò. ẹ tí ì gbọ́ nǹkan kan mami alẹ́ ò máa ń dó dédé ọ̀nà ètò yìí lóye yìí ó dè yí iná àwọn ìgbìmọ̀ yìí mú àwọn lóye jẹ l'Ondo. Ara mi ni só ti rùn ṣùgbọ́n mo fẹ́ béèrè ẹnikẹ́ni tí irú eléyìí bá ń ṣẹlẹ̀ nílùú wọn ẹ ké síta ẹ pariwo àwọn ọba yìí síta. èèyàn wa kan kì í ṣe Fúlàní ló ń ṣe léyìí sí wa o ẹ sọ pé bàbá àròpọ̀ rí tún dé èmi kì í fi gbá kan pọ̀ kan nínú. èèyàn wa kan kúrò lẹ́kọ̀ọ́ ó ra kinní kan tí wọ́n máa ń pè ní power bank ó rà á nílùú Èkó 7,500 naira last year precisely. ìgbà tó dé ilẹ̀ lókè ọya nílùú kan bẹ̀yẹn bí Kánò bí nǹkan bí Kaduna dẹ̀ ni ẹ pé ló rà á ó rà á ní 3,000 naira. Èkó ni wọ́n ń gbà kó gbogbo kínní wọlé. Yorùbá ẹ má ronú mọ́ orí ni kẹ́rò èyí tá a ronú yìí ó tó ó ti kàkà ro orí. káwọn kábíyèsí láàfin kẹ́sì ọba ó jókòó pẹ́ kírun kẹrẹ ó do kínní ẹ ronú. àwọn tí ò dáa ò dáa ní tí ò dáa kò dáa o ẹ máa gbọ́ wíríwíri ọ̀rọ̀ lónìí. bàbá mi gẹ́gẹ́ bí olóyè nílùú Ondo kí wàá lè rò pé bóyá àti ẹ̀ lè ṣe nílùú ìtòrí àṣà lè ta lajú wàhálẹ̀ báyìí kí gbogbo nǹkan kó máa lọ bẹ́ẹ̀ béèyàn bá fẹ́ lọ ṣe àṣe tàbí ó fẹ́ ṣe ìnáwó l'Ondo yìí báyìí púpọ̀ ló jẹ́ pé ìpínlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹ sọ àwọn ìlú alámúlégbè ni wọ́n ti bẹ́ẹ̀ lómi ò rẹ̀ rán àgbà má jà dábàá màálù l'Ondo bẹ́ẹ̀ lómi afẹ́ ṣe má jà dábàá ẹ̀ l'Ondo ó ṣe wá jẹ́ tó Ondo nìkan kí wá ní ẹ rò pé bóyá ọ̀nà àbáyọ tá a ti ẹ̀tún lè gbé àmọ̀ràn yìí kalẹ̀ pápá jù pẹ̀lú bí ọdún bí ó ṣe ń wọlé bó ṣe ti wọlé tí pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tó wà ń tà báyìí. Olódù kò sí nǹkan tá a lè ṣe pé ẹni tó lọ́n bá fún láǹfààní tó fẹ́ lọ kó lọ sọ́jà oko kó lọ ra nǹkan tó ní àbọ̀ pé o fẹ́ rajà ní ọjà wa ń bí yìí nílùú yìí kò sọ́nà àbáyọ. lẹ́yìn àdúgbò ọ̀nà lájẹ́. ìdú pé èyí tó bá ń tà ló máa rà á. ẹ wo ordinary bọ́ọ̀lì kò sí bọ́ọ̀lì tó lẹ́yìn náà 150 l'Ondo mọ́. ẹ wo àwọn èèyàn náà nínú ilé wọn gbọ́dọ̀ dá sí tí à ń pẹ̀kẹ́lù lẹ́àárọ̀ ìtorí tó kan gbogbo èrò ìpínlẹ̀ Ondo pátápátá látòkè délẹ̀ náà nìyẹn wọn náà nìyẹn àwọn bàbá wa náà ti bá wa tàn mọ́lẹ̀ sí i wọ́n ní pé ìgbà mẹ́wàá kì í ṣe pé bóyá ẹnìkan gan ní ń dá sí pé gbogbo ẹgbẹ́ gan tí wọ́n ti jọ ń fọwọ́sowọ́pọ̀ pé wọ́n tó wà lára àwọn tó jẹ́ pé wọ́n mú nǹkan wọ́n jù nílùú táwa bóyá iná tiẹ̀ ní nǹkan tí ẹ fẹ́ sọ lórí ẹ̀ pàápàá jù lórí bí ètò ọrọ̀ ajé bí ó ti ń lọ báyìí nílùú Ondo 09068795338 lẹ́ẹ̀kan sí 09068795338 ó náà yìí. ṣé Ondo nìkan nílẹ̀ Yorùbá lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ ẹjọ́ kìí di tara ẹni ká mọ̀mọ́ dá
kò sẹ́ni tèmi fi sú ẹ ń bá ṣe rere n ó sọ pé ó ṣe dáadáa. ọdún ló wọlé yìí ẹdìẹ bọ́ìlà kan mo rántí àwọn ẹdìẹ layers àwọn ẹdìẹ pupa yẹn mo rántí nígbà tí wọ́n tà ní 300 naira 600 naira kí n tó kò lé mo gbà pé 6,000 bọ́ìlà tí ò bá tóbi tápo 10,000 èyí tó bá tóbi dáadáa tí ò lè rìn yẹn 15 13,000. mo sì pé àwọn èèyàn lókè ọya kò le tó bẹ́ẹ̀ kí ló dé tẹ̀yin Yorùbá fi burú báyìí ṣé Fúlàní ló tún ṣe lè sí yín. ẹ jẹ́ sọ tọrọ fúnra wa mo mọ̀ pé inú ó máa bí ọ̀pọ̀lọpọ̀. And the Bible makes me and you to understand that ẹnikẹ́ni tó bá mọ rere ṣe tí kò sì ṣe ẹ̀ṣẹ̀ ni fún. Whoever that hide at the back of a finger, whoever that cover the truth, and you are not ready to say the truth, ó wà ní ewu ìdájọ́ ọ̀run àpáàdì. That's what the Bible says. Ẹ wá ń fi ayé nìyí ara yín lára. Ìyá oníbọ̀ọ̀lẹ̀ á sọ wípé dọ́là ti wọ́n. Ìgbà tí dọ́là di 900 and something, nígbà tí dọ́là di tó padà di 700 and something, owó tó rèsì sókè bàbá oní sìmẹ́ǹtì ó gbé wálẹ̀ mọ́ o. Ó gbé wálẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ gbogbo epo tẹ́ ń rọ ojú olókùn àwọn tó wà ń lo òyìnbó lẹ̀ ń rọ sí. Mo rẹ́ni tó ti pè mí nílé tó sọ wípé hello sir. Kí ló ṣẹlẹ̀? Òun fẹ́ ṣe operation. Ọ̀rẹ́ ló jẹ́ sí mi. Báwo ló ṣe ń pè mí ní sà lọ́sàn gangan? Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò tí ì jọdún 2 àbọ̀. Ta ló máa gbọ́ pé wọ́n fẹ́ ṣe operation pé ọ̀rẹ́ òun fẹ́ kú tí ò ní kówó dálẹ̀? Ọ̀sẹ̀ kìíní lọ ọ̀sẹ̀ kejì lọ ẹgbẹ̀lẹ́mùkún owó. Àwa tá a sì wá ń lo òyìnbó minus ni mo wà níbi tí mo wà nínú òtútù burúkú gbogbo ẹ̀ ló freeze pa mọ́tò ń yọ̀ sínú igbó ni. Bá kówó kalẹ̀ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì owó fún ni ò téèyàn. Mo bá gbé aago pé kí n tiẹ̀ pé ọkùnrin ẹ̀rù ń bà mí torí ọkàn mi náà ò balẹ̀ bí mo ti jẹ́ wòlíì tó yẹn ìyẹn náà ò sọ wípé ẹ̀jẹ̀ ń flow lára tèmi náà bó ṣe ń flow lára Jésù Olúwa tá sọ pé Jésù ń sunkún Jésù ń jẹun ebi ń pa. Ẹ sọ pé kí mo rí ẹni tí mo pè gbé kọ́ hello ó dẹ̀ ń bẹ́ nìkan sọ̀rọ̀ pé àwé ìgò méjì péré tó kù yẹ máa mú kan bẹ̀ at least mo ti ra mẹ́ta fún ẹ mo ti ra mẹ́ta kọ ẹ o agunúnú méjì yòókù èmi á mọ́ ìyíwó mọ́ tó ó ń sọ fẹ́ nìyẹn ẹni tó ní wọ́n ṣe operation fún òun ní 2 weeks ago. Mo bá pa kọ́ yẹn later I get to know wípé òun ti sọ̀rọ̀ sọ. Ọ̀pọ̀lọ́ ní tó bá débi ìrùn káfò àṣewélé yẹ kí n ṣe kí n dákẹ́ mbẹ̀. Èyí tá a fi ń ṣera wa ló pọ̀ jù. Èyí tá a fi ń dààmú ara wa ló pọ̀ jù àwa Yorùbá. Bàbá tó ń sọ̀rọ̀ yìí bàbá olóyè ni nílùú. Ẹ wàá gbọ́n tó máa tún bà yín lẹ́rù ní ìsìn ìlú tiẹ̀ ṣó ń ṣẹlẹ̀ ńbẹ̀ jáde gbóhùn sókè nítorí àwọn ìran tó ń bọ̀ níwájú
má jẹ́ kẹ́nìkẹ́ni ó jẹ ayé àwọn ọmọ ẹ̀ máa yé. Òun ni mo dẹ̀ ń sọ nínú struggle tá a wà yìí pé mi ò ní dákẹ́. Culture wa, tolerance wa ló fà wá débi tá a dé yìí. Àgbàlagbà ń sọ̀rọ̀, ẹ dákẹ́ ẹ̀yin ọmọ, dákẹ́. Ibi tí àgbàlagbà ti sọ̀rọ̀, gbégbé yẹ wọlé lọ. Kò sí irú ẹ̀ mọ́ láyé yìí o. Ní gbogbo àgbáláyé kò síbi tán ti ń pò mọ́ gogo lẹ́nu àwọn ọmọ mọ́ o. Kò sí. Ẹ kọ́là kò lẹ́kọ̀ọ́sà. Ẹ kọ́ kọ́là. Ayé àtijọ́ lẹ sọ pé obìnrin kì í jàmú o. Obìnrin kì í jàmú ewúrẹ́. Ọgbọ́n ìkẹrànjẹ ni òun ló wà bẹ́ẹ̀. Irọ́ òun ló wà bẹ́ẹ̀ o. Ẹ̀yin nọ́mbà tí ẹ fi dá ṣètò láàárọ̀ ti tèmi, orúkọ yín àti ibi tí ẹ ti pè ó ṣe pàtàkì, ó ṣe kókó nípa àwọn ọ̀rọ̀ owó oúnjẹ eléyìí tó ti di ìmí egan. Bẹ́ẹ̀ lómi ò ra ọ́ìlì, bẹ́ẹ̀ lómi ò ra kíni àgbà tòǹdó ètò ìgbà mẹ́wàá gan-an tèkó gan tá a máa ń sọ pé. Sórí àánú àwọn àgbẹ̀ ló ń ṣe mí. Sórí àwọn gan ta ń ṣe àgbẹ̀ là ń ṣoko díẹ̀díẹ̀ ta náà wọn òrè oko tá à ń ta díẹ̀díẹ̀ yìí láàárí. Nígbà àgbàdo wọ́n wá bá ẹ lóko, wọ́n á ra àgbàdo bóyá wọ́n máa kójọ báyìí ó lè jẹ́ 10 ló máa wà ńbẹ̀, wọ́n máa ná fún ẹ 200 naira. Àgbẹ̀ tó ṣiṣẹ́ tó láàgùn. Bàbá rẹ̀ dé gbòòrò, wọ́n máa ta àgbàdo kọ̀ọ̀kan ní bóyá 100 naira 150. Wọ́n á gbọ́ ṣe ẹ̀rí pé lè tóbi ní ẹgbà mẹ́ta 100 naira. Wọ́n gàrí, tó bá dàgbò ní gàrí, tó bá di sínú gbèdé kìíní tó bá gbèdé bẹ́ẹ̀, àwọn alárùbọ̀ ni o lè dáta gàrí ẹ̀, wọ́n fi owó kan wọ́n fi lọ ẹ̀. Because this is a practical experience ni mo sọ fún yìí. Hello, ìgbìyànjú rebete 09068795338 09068795338. Mọ́mí àti dáàdì, ṣé Fúlàní ló ṣe yẹn? Ẹ kàn ní àwọn èèyàn lára for nothing sake, just because egocentric, self-centered, selfish interest, ìmọ̀tara ẹni nìkan tí kò sí èrè kankan díẹ̀. Olóyè ìlú, ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ gbọ́. Ẹnu ẹkú ìyálẹ̀ ta o. Ìpè yẹn rebete ẹ lè pè wá padà. Hello, ẹkú ìyálẹ̀ ta o. Ẹ káàárọ̀. Ẹ ti wọlé, orúkọ yín àti ìbòlẹ̀ tí ń pè wá. Olúfitáyọ̀ Adéṣeun láti Talówó. Ẹ káàbọ̀, kí lẹ rí sí ọ̀rọ̀ ohun tá à ń pẹ̀ kẹ́lù láàárọ̀ Mo yìí? ń gbọ́ gbogbo ètò tẹ́ ń ṣe lọ́wọ́ yìí. Ṣùgbọ́n wá jẹ́ ìyàlẹ́nu pé àwọn olóyè wa gan sọ pé kò sí nǹkan tó lè ṣe sí ọ̀rọ̀ àwọn ọlọ́jà wọ̀nyí. Ṣé bí kábíyèsí ló fi ìyá ọlọ́jà jẹ? Tí ìyá ọlọ́jà bá lè ní agbára lórí àwọn ọlọ́jà níbi pé wọ́n ń gbé àṣẹ, wọ́n ń gbé ara wọn búra, kò sí nǹkan tó ní kí kábíyèsí fún ara ẹ̀ máa ní àṣẹ lórí ìyá ọlọ́jà tó fi jẹ. Pé kò ṣe nǹkan tó ṣe gbọ́, gbogbo èèyàn ló ń bínú, gbogbo èèyàn ló ń sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe wá sọ, wọ́n ní kì í ṣe pé bóyá ọjà nìkan, pé àwọn tó kó yẹ̀pẹ̀ báyìí àwọn èèyàn ò ṣàtúnṣí lọ́jà. Gbogbo ẹ̀ ní ìgbà tí epo bá ti bá wọn bá gbogbo nǹkan náà. Sẹ́mọ̀ ẹjọ́ ra ẹ̀fọ́ tó ra elégédé ló rà lọ́wọ́, pàtó náà bá fẹ́ ta yẹ̀pẹ̀ àtà lọ́wọ́. Ní ìgbà táwa wà ní ìlú Ìkòròdú, kábíyèsí ìlú Màìkọ́ lọ́wọ́ pé ọ̀run tẹ́ Òyèkùsì tó ti kú. Ó gbé àṣẹ títa owó àwọn ìyá lọ́jà búra ni, tó gbọ́dọ̀ ṣèjì ń Ìkòròdú. Tọ́ gbogbo wọn náà ni wọ́n ti ń tẹ́tí ni wọ́n ń gbọ́ báyìí gbogbo bí ẹ ti ṣe sọ. Gbogbo àwọn tó ń kórajọpọ̀ náà tí wọ́n ń fi èpè jẹ́lẹ̀, wọ́n ní ọ̀tá wà sókè tó yí dóbo rí bọ́ba yóò rí tọ̀run ń wò ó. Ẹ tó bá lè jẹ́ káyé tó fẹ́ jẹ́ káyé ó dáa. Olótù dá ọ̀gbẹ́ni tó pè wá ìlú, ṣé ẹ mọ̀ pé ojú ayé ti da ayé ọ̀làjú, kò sí ìbá ni kábíyèsí lè ṣe máa ń sìn
ìyá ọlọ́jà tẹ́ ẹ̀ ń sọ yìí ṣé ọjà ní mò ń sọ fún yín bàtà máa yan èmi ní sàmà kan tó yan ìyá ọlọ́jà we have almost 65 association ló wà lọ́jà wa ń bí ọgọ́ta àti márùndínláàádọ́rin ló wà ẹgbẹ́ ló wà lọ́jà wa yìí. bàbá sọ gbólóhùn kan bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ní ṣíàmà ẹni tó yan ìyá lọ́jà yé wàá jẹ pẹ́ o ẹjọ́ ọmọǹdó kọ́mọǹdó yúwé bẹ́ẹ̀ òun lóèrò fọ́nrán lóè bá mú àṣẹ lóè bá mú àṣẹ tó fẹ̀dọ̀ yé mo bìíní àti kábíyèsí ọmọǹdó jẹ́ ayẹ o lóè bá sẹ́ndì ẹ̀ sọ́nà kan kò ṣòfin sà kò ṣòfin o ọfọ olúwa ẹfọ yìí ìyé ìṣọfọ fúlàní Buhari that ofida nǹkan ṣe yìí is this Buhari that asked them to do all this. Ẹgbókuta léra wá mo rí ní ìlú Nàìjíríà they for fear when àwọn what they move things ìsìnkú wọn mo lè dá ọkọ̀ ìlú méjì mẹ́ta bẹ́ẹ̀ Yorùbá. So kí ló fẹ́ sọ fún wọn àwọn ṣòfin tiwọn ni ẹgbẹ́ 65 yìí náà ń ṣèpàdé náà ń dáṣe ẹgbẹ́ tiwọn. kí ẹ ti gbọ́ yìí bàbá wa ní àwọn ní alága ìgbìmọ̀ eléyìí tó yan ìyá lẹ́jà gan nílùú Ondo. ẹ ló ẹ káàárọ̀ o. ẹ ló ẹ káàárọ̀ ẹ fún ètò. yes sir orúkọ yín àti ìbílẹ̀ jí pé. orúkọ tèmi ni Abíọ́dún Arúgbó láti Ondo. kílẹ̀ ọ̀nà àbáyọ tẹ̀yìn rò. mo kí gbogbo ẹ̀yin tí a bá ti àbọ̀ olóyè. ọ̀nà àbáyọ wà sọ̀dọ̀ kábíyèsí wa àwọn ni wọ́n nílùú wọn àti ẹgbẹ́ bá pa everybody gbọ́dọ̀ tẹ̀lé. pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi ń ba ìlú jẹ́ ni. gẹ́gẹ́ bí ẹjọ́ náà jẹ́ pé àwọn ìlú tó súnmọ́ wa nǹkan ó bẹ tún bẹ̀ òfin fún bí nǹkan bẹ tún bẹ̀ ju Ondo lọ. ìlú náà ti gbé sóńdó. bí o ṣe wà káàkiri nìyẹn ọ̀rọ̀ yóò wá sọ̀rọ̀ ọba wa àtàwọn ìjòyè tí wọ́n bá mójútó tọ́wọ́ bàlùjẹ́. kí wọ́n tún gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ látẹ̀yìnwá náà ni wọ́n ti ń ṣe. Òkègbó ìlú Òkègbó Sóǹdó ìlú Òkègbó Sóǹdó tẹ́ bá máa fi gbé mọ́tò 5-10 minutes ẹ ti débẹ̀. Bàbá tó pè wọlé yẹn ní nǹkan rọjú ní Òkègbó ju ìlú Ondo lọ. Why? Oshema way of Ondo Kingdom. Bàbá wa máa da igbó. Dúró ìtófù bẹ̀sà ẹ pè bá mọ́kun ẹ̀kàn ọba Festus yóò jẹ́ nígbò wá jẹ́ ẹ sọ ní ẹ̀ṣà ìka tè títọ́ bá mọ́kun ẹni dọ́là bàbá wo máa ṣe ohun oyè ṣe sà àwa ọmọ ẹ yóò rí òkè kún dédédé inú wẹ̀dán ọ̀nà bẹ́ẹ̀ kàn ẹ́ jẹ dé bẹ́ẹ̀ bọ́n ẹ́ jẹ dófin wo ṣe fi ó sàn ṣe tàn ẹ́ ìsà o ṣe wọ́n pọ̀ ọ́nẹ́ ṣe wọ́n pọ̀ ọkọ̀ ẹ́ rí bàbá lóòtítọ́ kẹ̀dẹ̀ yìí èèyàn ní owó ṣọ̀tá òlu ṣùgbọ́n ìfẹ́ yìí mo ní sí ẹ̀ṣà máa gùn títọ́ rẹ̀ o èlè ká lọ bí ṣì yí o èlè ká lọ bí ṣì yí o. This is 21st century. Thank God for your life. You are a very learned person. Yes, you now. This is not how it is. Oh, well, guys, also, the Ayama do it and enemy cow do. Àwọn iṣẹ́ náà lórí ẹ̀ nípa máa ń pọ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ wà gbogbo bó ti ń lọ lóńdó yìí ó mú ara ó mú de àwọn èèyàn àgbọ́dọ̀ sọ ìdàkejì tọdún tó ń wọlé báyìí ẹlòmíì ìrònú gan-an ẹ ló ẹ kú ìyálẹ̀ ta o.
Ọlọ́dà. Orúkọ yín àti ìbẹ̀rẹ̀ tí ń pè wá. Mo sáàgùn yàtọ̀ látòkè ọdún wò. Látòkè ọ̀dún wò. Báwo ni nǹkan rírà kátà lókè ọ̀dún wò lọ́dọ̀ yín? Tí ọba bá pàṣẹ, mo rò pé ìyálọ́jà gbọ́dọ̀ fi àṣẹ yìí fẹ́. Tí gómìnà wa bá dẹ̀ pàṣẹ lórí ní tètè, pé ẹgbẹ́ wọn ni òun káńsì rẹ̀. Mi rò pé alẹ́nudá láyà pé òun fẹgbẹ́ kan kò sí ní òfin náà. Àwọn lọ́ọ̀yà ní ó wà rọ̀m. Kì í ṣe dandan kó jọ́. Bóyá ti tẹ nọ́mbà méjì ẹ lè pè wá padà. Gẹ́gẹ́ bí nǹkan táwọn ń sọ wọ́n ní pé àtàwọn ẹgbẹ́ yìí pé kí wọ́n mójútó gẹ́gẹ́ bí nǹkan tí mo rí yọ nínú ti ọ̀rọ̀ wọn. Olóòtú òfin ìlú wa constitution wa ó fààyè gbà wá ká kẹgbẹjọ ká ẹ tó bá wù ẹ́ ló lè bá rìn ẹ tó bá wù ẹ́ ló lè bá ṣe pọ̀ so tẹwọ́n dẹ̀ fẹ́ ṣe pọ̀ àálòfin so nǹkan tó fà á nìyẹn. Àwọn agbẹjọ́rò náà jẹ̀bi sọ wọ́n ní tó bá ti lè darapọ̀ mẹ́gbẹ́ gbogbo ntẹ́gbẹ́ náà bá ti ń ṣe ó gbọ́dọ̀ máa bá wọn ṣe. so nǹkan tó fà á nìyẹn mo tó mọ̀ pé ibi tó burú dé nílùú yìí o lè fẹ́ ta ọjà o lè fẹ́ ta ata ní mo ọjà mo fẹ́ rí tí o bá jọ ìnẹgbẹ́ aláta. Ló bá kọ́kọ́ lọ darapọ̀. Ọ̀bẹ tó bá tajà ata ẹ̀ níwájú ilé ẹ̀ tí wọ́n bá dẹ̀ ṣọ́ra kan wọ́n wá bá ẹ̀ níwájú ilé ẹ̀. Tá a lè gbégbé. Ata nìkan o gbogbo. Àwọn èrò pọ̀ tán pé àmọ́ ká gbà ìpè láìgbà kan yìí lónìí. Ẹ lọ́wọ́ ẹ kú ìyálẹ̀ta o. Orúkọ yín ibùdó tí ń pè wá ti. Agnes ọmọbìnrin owó máa tẹ̀lé ànàbọ̀. Òyà ní pápápá ìyá wa. Nǹkan tí mo rí náà rè é kàtí bàbá ẹ̀ kọ́kọ́ ti sọ ni. Kí kábíyèsí wa kó ṣègbésẹ̀. Báwọn ọ̀rọ̀ oníkan ṣe àwọn tó ń tajà ẹ̀ ṣe búra yẹn. Wọ́n ń fi wọ́n gbé wọn ṣépè yẹn. Kí kábíyèsí náà kó tún ṣépè náà ẹ̀ tó bá máa fa òfin ọgbà. Pípé wa máa kọ́ lè pè. Sọ. Alẹ́ ọmọ ǹdó dédé àìrọ̀ ọdúndà gbè wá o. Ọfọ̀ búkú tó ń tẹ̀yìn òun ó rálẹ̀ yìí. Ọfọ̀ yóò rálẹ̀ kú ètè rí un sí. Wọ ìwọ bá ná ọ̀nà kan ló ná méjì. Àdá pé bí kò tó dá pé bí kò tó dá bá wa sọ òtítọ́ ọfọ̀. A máa pè babaláyé, a máa bọ̀tò. Èmi ṣe inú tí ní gẹ̀dàgbà. Dẹ́sàn oyè mà ṣe bí ṣìyí sà. Adé láìkì bá ọmọkùnrin Yorùbá tẹ́. Ẹ̀yìn gan-an ṣe wù mí. Ṣùgbọ́n òun ó gálẹ̀ yìí. Dí ọfọ̀ tó bá ti bí ṣìyí dáadó ní dédé ìdánmọ̀ ìlú kókókó. Dáwọn kan gbé àwọn ṣépè. Lóde ṣùgbọ́n mú lọ́jà jẹ máa san. Àmọ̀dá bá wa fọ òtítọ́ ọ̀rọ̀ tó tàwọn yìí wá lẹ́yìn wa. Dámọ̀dá jómùgàtú. Àṣẹ ò bá yé. And ẹni ìlú tí adé ọ̀rọ̀ yìí bá ṣí mọ́lé lórí. Ìwọ lọ́mọ Ọ̀wọ̀, ìwọ lọ́mọ Òṣogbo, ìwọ lọ́mọ Ìbàdàn, ìwọ lọ́mọ ibikíbi tó yẹ kẹ́ wà ẹni tẹ́ wà ní diaspora. Fight for upcoming generation. Ní diaspora níbí báyẹ̀ wo bó ṣe ń ṣiṣẹ́. Please and please and please, if you be quiet, nǹkan burúkú láyé àti lọ́run nìyẹn. There is a freedom of speech. Ó yẹ kó ní gbèǹdéke tí ọ̀rọ̀ ẹ máa wá. Mo bẹ̀ wá ni o. Ọmọ Yorùbá, tá bá bẹ́ràn wí ẹ̀jẹ̀ abẹ́ràn wí o. Tá bá bẹ́ràn wí ẹ̀jẹ̀ abẹ́ràn wí o. Mo sọ ilé mo dúró. Ọ̀rọ̀ mi lè má bá ẹ lára jọ, kò di dandan. And that is my point of an opinion. And I think I'm entitled to my opinion. Ẹnikẹ́ni tọrọ ìbá taba nílùú wa, ẹ sọ̀rọ̀, ẹ má dákẹ́. Orúkọ tèmi ni Ẹ̀rígbèmí, bàbá àròpọ̀ rẹ̀. Èmi a máa sọ pé àyọkúrò bí ọdún ayọ̀ la máa ṣe, ṣùgbọ́n ẹ tẹ̀ jẹ́jẹ́jẹ́. Tó bá ṣẹja kú mọ̀dẹ̀jú wo lè pa iná wò ẹ. Tó bá jẹ́ gbúre ló lè lò. Báyé bá já, kò ṣe so. Ẹ má jẹ́ ká fi kìràkìtà, ẹ má jẹ́ àfi ṣayé.
mo tún lọ bá a bá wá rẹ́ni tó sọ pé ẹ wà mi ò ní wá òjò tí ẹni tútù bá forí sàpátá lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́. Ó dàbọ̀, ọdún ayọ̀ la máa ṣe.